A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ilé-ẹjọ́ gíga ti sún ìdájọ́ lórí ẹ̀sùn pàṣípààrọ̀ owó náírà sí ọjọ́ 3 oṣù kẹta ọdún yìí. Ẹ̀sùn yìí ni a gbọ́ wípé ìpínlẹ̀ 17 fi sún ìjọba àpapọ̀ látàrí ìṣelòdì sí àtúnṣe owó náírà. Síwájú ìgbẹ́jọ́ àná, agbẹjọ́rò fún ìlú Èkó Mọ́yọ̀sọ́rẹ́ Onígbànjo tí í ṣe amòfin àgbà jẹ́ kó di mímọ̀ fún àwọn akọ̀ròyìn wípé ó ṣeéṣe kí ìgbẹ́jọ́ má wáyé lánàá látàrí wípé òun ṣẹ̀ṣẹ̀ gba àwọn ìwé pélébé látọ̀dọ̀ àwọn òǹgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ Muhammadu Buhari ti gba àwọn òǹdíje-dupò ààrẹ nínú ìdìbò tó kù sí dẹ̀dẹ̀ yìí níyànjú láti gba àlàáfíà láàyè kí wọ́n sì bọ̀wọ̀ fún èsì àbájáde ìbò náà. Buhari sọ ọ̀rọ̀ wọ̀nyí ní ìlú Àbújá níbi ìbọwọ́lù kejì fún àlàáfíà òṣèlú àti òǹdíje-dupò ààrẹ tí ẹgbẹ́ tí a mọ̀ sí National Peace Committee (NPC) ṣe àgbékalẹ̀ rẹ̀. Ààrẹ tẹ̀síwájú wípé kí ó má ṣe sí wàhálà tàbí ìdàrúdàpọ̀ lẹ́yìn tí wọ́n bá ti kéde èsì ìbò kí ẹni tí kò bá tẹ́ lọ́rùn gba ilé-ẹjọ́ lọ. Ó wáá gba àwọn elétò ìdìbò INEC, àwọn agbófinró àti gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ètò ìdìbò láti ní ìgboyà kí wọ́n sì tẹ̀lé gbogbo òfin àti ìlànà ìdìbò. Ó ṣeéṣe kí ọ̀wọ́ngógó tí àtúnṣe owó náírà dá sílẹ̀ fa ìdíwọ́ àti dìbò fún àwọn tó fẹ́ rìnrìn àjò. Lára àwọn tí àwọn akọ̀ròyìn bá sọ̀rọ̀ kérora wípé ọ̀pọ̀ àwọn onímọ́tò ni kò gba ìfowóránṣẹ́ tí a mọ̀ sí bank transfer, tí ọ̀pọ̀ sì sọ owó ọkọ̀ di ìlọ́po méjì. Àkàgbádùn ìròyìn wọ̀nyí wà nínú ìwé ìròyìn Daily Trust. Àjọ alátìlẹyìn fún ìjọba Buhari àti Ọ̀ṣínbàjò tí a mọ̀ sí Buhari-Yẹmí Ọ̀ṣínbàjò Nationwide Supporters Group ti tọrọ ìdáríjì lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà fún ìsowọ́pọ̀ wọn láti mú kí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress jáwé olúborí ní èyí tí ó wá fa ìpọ́njú àti wàhálà fún àwọn ọmọ orílẹ̀-èdè. Alámòjútó ẹgbẹ́ náà, Danjúmọ̀ Fáṣíwẹ̀ Gbóòzà, pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ló sọ èyí di mímọ̀ ní ìlú Àbújá lánàá nígbà tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tí a mọ̀ sí press briefing. Ẹgbẹ́ náà tẹ̀síwájú wípé àwọn ti já ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ láti lè gbárùkù ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) fún àṣeyọrí nínú ètò ìdìbò tí yóò wáyé ní ọjọ́ Àbámẹ́ta ọ̀sẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.